ọmọ Yorùbá eléyìí yà mí lẹ́nu ó dà ìròyìn ayọ̀ rèé o mo wà ní Fálolúwa mi mò ń jẹun lọ́wọ́ nìròyìn kan bá tún kàn mí lára wípé Àkànbí ọmọ Olódòdé wọ́n tún ti ṣe bẹbẹ o kábíyèsí Elédùmarè nǹkan mẹ́ta la fẹ́ sọ fún yín lásìkò yìí ọmọ Yorùbá ó dáa kéèyàn wà very very loyal. bẹ́ẹ̀ ni o ó dáa kéèyàn lóyà. Tinubu ọ̀rọ̀ tí bàbá Tinubu sọ tí mo fẹ́ sọ yìí ó bà mí lẹ́rù nígbà tí mo gbọ́ àwọn tó jẹ́ èèyàn wọn lọ́pẹ́ wà tó sọ fún wa. ṣe gbọ́. wọ́n ní àwọn orí tí gbogbo wa ń dúpẹ́ táwọn bàbá wọn ní bẹ́ẹ̀ ni tó tọ́ ni bàbá ṣe. tó tọ́ ni o àdé dúpẹ́. wọ́n ní bàbá sọ pé táwọn ò bá fi Sunday lè tara àwọn fẹ́ filẹ̀. ṣe gbọ́. meanwhile tẹ bá dẹ̀ wọ́n tí mo sọ ọkọ fún yín mo ní àwọn Fúlàní wọ́n ti ń bá bàbá Tinubu fa wàhálà láti bóyá bí ìgbà tí wọ́n ti gun ọ́fíìsì pé wọ́n bá gbọ́dọ̀ bá àwọn mú olóyè Ìgbòho. tàbí bàbá Tinubu yà wípé láéláé ọmọ Yorùbá ni kí ni Ìgbòho ṣe táwọn máa mú. òótọ́ ni náà kí ni. ẹ̀yin tẹ bá ti ń tẹ̀lé mi tipẹ́tipẹ́ tó bá jẹ́ lóòótọ́ ni mo sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ mọ̀ tó bá délé pé rọ́ọ̀dù mo ń pa ẹ sọ ní comment section. bàbá Tinubu ní nǹkan tó yẹ káwọn ṣe làwọn ṣe náà wọ́n ní kódà gan àwọn ti let it go tipẹ́tipẹ́ báwọn tó mọ dúdú wá ń ṣe mọ̀ kí mo jáde wá sọ̀rọ̀ níbi àbí jẹ̀rin tí mo náà ní gómìnà wa lọ́wọ́ ń ṣe bọ̀ àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run olóyè Sunday Igboho ní ká dúpẹ́ lọ́gbọ́ ọmọ Yorùbá káàkiri àgbáyé pé inú àwọn dùn ayọ̀ àwọn kún wọ́n ní báwọn tún lè padà wá sílé àwọn pé àwọn dúpẹ́ lọ́gbọ́ ọmọ Yorùbá káàkiri àgbáyé àwọn dúpẹ́ látòrí ààrẹ wa bàbá Bọ́lá Ahmed Tinubu dórí bàbá wa ọba Ládọjà Gbádéwọ̀lú bàbá Olúgbọ́n ọba Olúgbọ́n of Igboland bàbá wa Àlàó Francis bàbá wa ọba orílẹ̀ Kẹ́mìtà adúpẹ́ lọ́wọ́ yín bàbá. dúpẹ́ o dúpẹ́ lọ́wọ́ yín o. àwọlé Odùduwà Ọọ̀ni ìrìṣà àfìdí ọ̀tẹ̀ jọlẹ̀ ẹ̀ṣẹ̀ àdúgbò olórí ọba alálẹ̀ gbogbo. àmọ́lóore o ọmọ Yorùbá bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà mi ní parọ́ fún yín láéláé. a lè parọ́ o. a dúpẹ́ a tún dúpẹ́ lọ́wọ́ bàbá ọba Olúgbọ́n èmi ò kọ́ lè go to this extent a lè máa fi gbọ́rọ̀ ká lè máa fi gbọ́rọ̀ sọ̀rọ̀ fún yín. ó ní àwọn fídíò kan wà tí máa gbé wọlé ní ìsìtẹ̀ máa rí ọmọ Yorùbá bàbá wa Ládọjà sọ̀kọ̀ kan wọ́n ní táwọn ò bá lè dá sọ̀rọ̀ olóyè Sunday Igboho ẹ bá wò lọ́la kẹrí pé pálọ̀ wọn la wà ilé wọn la wà báyìí ọmọ Igboho la wà a máa ń sọ fún yín pé kò ń ṣe gbàgbà mídíà tẹ́ ẹ̀ ń rí ní mídíà bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́rí tó máa ń gbé shit tó máa ń gbé nonsense káàkiri blogger ni wọ́n they are just after money n tẹ́ bá gbọ́ lẹ́nu tiwa ni confam tàbí tẹ́ gbọ́ lẹ́nu bàbá Ọláyọmí Kóìkà táwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ní reality tẹ́ ẹ̀ ń rí pẹ̀lú bàbá wa ìyẹn ni reality. àjọ pẹ̀lú orí ètò Odùduwà World Media. ní àná tí bàbá olóyè Sunday Igboho tó ń kí bàbá wa Olúgbọ́n tá à ń dúpẹ́ tá à ń ṣe gbogbo ẹ̀ mo tún fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọ̀ọ̀yí IBDND ẹ ṣé àdúpẹ́ Ọlọ́run ní fi yín lẹ̀ ojú ò ní tì yín nǹkan yín ò ní bàjẹ́ èèyàn ni bàbá wa IBDND. ọlọ́jà rí pé bàbá IBDND bàbá tó wáyé bàbá. àwọn èèyàn ni àdúpẹ́ lọ gbogbo gómìnà ilẹ̀ Yorùbá tó jẹ́wọ́ ọmọ kan fún wa ó jẹ́wọ́ ọmọ kan ni tọba tí wọn bá gbà ká wọlé kí la fẹ́ ṣe. olóyè Sunday Igboho ní ká dúpẹ́ lọ gbogbo ọmọ Yorùbá wọn ní ká má bára wa jà wọn ní ká ṣe wa lóṣooṣù ọ̀wọ̀ kódà bàbá wa olóyè Sunday Igboho yà wọn lọ kí àwọn èèyàn kọ̀ọ̀kan mo fi Ọlọ́run àlàyé búra fún yín ibi ọgbà mẹkáníìkì tẹ̀rí ta lọ yẹn ẹnìkan wà níbẹ̀ àgbàlagbà ni a ti fẹ́ wọ 70 something bàbá yẹn bú sí gbé ń sunkún mo ní kílẹ̀tẹ̀ kí wọ́n ní pé ẹkún ayọ̀ ni pé ìyẹn ní pé olóyè Sunday Igboho lè wà kí àwọn pé kí làwọn jẹ́ à ń lọ ní olóyè Sunday Igboho wá pé wọ́n gbogbo wà lọ́gbà mi káwọ́ ṣàgbọ́ wọn olóyè Sunday Igboho nìkan tán gbogbo convoy dẹ̀ tán a park sí ibi tó jẹ́ parking space àwa fẹsẹ̀ bọ́lẹ̀ àfi ìrìn lọ bá wọn nínú náà inú wọn dùn ayọ̀ wọn kún
Chief Sunday Igboho is such a loyal person. Loyal betting o, very Tẹ́ bá loyal. anybody tó ń sọ̀rọ̀ Igboho láì dá ọ̀tá ọmọ Yorùbá ni. Ọ̀tá ọmọ Yorùbá ni o. Anybody tó bá lè criticize gbogbo nǹkan tá à ń ṣe lọ́wọ́ yìí, ọ̀tá ọmọ Yorùbá ni, kò ń ṣe ọ̀rẹ́ ọmọ Yorùbá, kò nífẹ̀ẹ́ ọmọ Yorùbá rárá. Ẹni tó bá nífẹ̀ẹ́ ọmọ Yorùbá, gbogbo nǹkan tó ń lọ máa yé. Á mọ̀ wípé lásìkò tá a wà yìí, ilẹ̀ Yorùbá nídìí olóyè Sunday Igboho. Ó nídìí wọn o. A nídìí wọn lè. Ó nídìí wọn gan ni. Láti ìjẹta tí olóyè Sunday Igboho ti dé, ǹjẹ́ gbọ́ ní kidnapping kì í? Níbo ǹjẹ́ gbọ́ ní bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ gbogbo àwọn Fúlàní ajínigbé, mi ò sọ pé àwọn Fúlàní ajínigbé tó wà lọ́yọ̀ọ́ àti tí wọ́n ti ń lòdù tírélà tó ń japa. Wọ́n ṣe wá ní lòdù tírélà. Wọ́n ṣe wá ní lọ. Nǹkan tá à ń sọ yìí, orí ọ̀fẹ́ àti àǹfààní tó wà lára bàbá wa olóyè Sunday Igboho ó kọjá kọ́ má sí ilẹ̀ Yorùbá lọ. Ọkọjá ẹ̀ o. Àbà. Ọkọjá ẹ̀. Ibi tá a bá ti níwu wọn, ayáwá ò lè ẹ̀rù lè bà wá. Láíláí ẹ̀rù bá wa tì. Ó yá kí èmi tí wàá parọ́ kan fún yín. Bàbá Bọ́lá Ahmed Tinubu ní àwọn kan wọ́n ti ń sọ, àwọn kan ti ń lọ online tí wọ́n ti ń sọ pé pé partial bàbá Tinubu ṣe kìnìkan wọ́n wá ní ẹ wá. Ẹ̀yin ló wá tó wà comment section ìjọ ká tẹ̀ ọkọ̀ máa fún congratulation fún Sunday Igboho. Lẹ́yìn ìgbà yẹn ẹ tún wá jẹ́ ká tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọba Ládọjà Gbádéwọ̀lú. Irú àwọn ọba táwọn wà lẹ̀ Yorùbá nìyẹn. Oòduà, Bíyẹmí Family TV, normal ọba mélòó ló lè gbé ìgbésẹ̀ rẹ̀? Oòduà, ẹ̀yin wa tẹ́ wà nílé. Ẹ̀yin náà mọ̀ pé kò ṣe ṣeréṣe. Bí ṣe ń lọ ògúngbẹ̀ lẹ́lẹ́rí, ẹ̀yin náà wo gbogbo àwọn ọba tí bàbá wa olóyè Mọ́jàsọ̀ láti lọ kí. Gbogbo ọlọ́gbìyànjú o. Bí mo ṣe ń lọ láti lọ kí Aláàfin Ọ̀yọ́ torí ọ̀rọ̀ yẹn náà ni wọ́n kò ń bẹ̀, wọ́n lọ ọ̀dọ̀ bàbá Olúgbọ́n, wọ́n lọ ọ̀dọ̀ bàbá wa lẹ́kìtì, wọ́n lọ ọ̀dọ̀ bàbá wa lóńdó, ẹ̀yin náà wúlò káàkiri kó tó wá lọ láti sí bàbá wa Ọ̀ọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá. Bàbá náà gbìyànjú. Gbogbo wọn ta ló gbìyànjú. Wọ́n ṣe gudugudu méje. Wọ́n gbìyànjú gan ni. Gbogbo èèyàn bá wà lẹ́yìn Yorùbá wá tá a kí yín o. Olóyè ní ká kí kábọ̀ kí yín àmọ́lóore. Àmọ́lóore. Pàtàkì jùlọ bàbá wa. Ó tún dùn ọ̀rọ̀ tí mo tún wá fẹ́ sọ. Gbádéwọ̀lú Ládọjà. Mo fẹ́ kọ́ sọ̀rọ̀ tán. Gbádéwọ̀lú Ládọjà bàbá ọlọ́jà rí pẹ́. Àmín. Ẹ̀mí yóò gùn lórí tẹ̀tẹ̀ wa yẹn o. Àmín. Ànígbù òkú. Kẹ́mi wọ́n ti gùn kí nǹkan tó dáa má ṣẹlẹ̀ kí wọ́n má sáré ni. Orí tẹ́ ẹ ṣe fún ọmọ Yorùbá yìí. Àmọ́lóore o. Orúkọ yóò sì ní pa ilẹ̀ Yorùbá láéláé. Orúkọ tí ń jẹ tọ́lọ́. Ọ̀yọ́ state. Kò ń ṣe olóyè lọ́sọ̀rọ̀ fún ìran Yorùbá lọ́sọ̀rọ̀ fún. Àsìkò tí Ọ̀yọ́ tó wá ń celebrate 50 years. Àná ni Ọ̀yọ́ state pé 50 years. Abẹ́rẹ́ lórí lára tó tún wọ lóyọ̀. Creation of Ọ̀yọ́ state. Àná ló pé 50 years. Àná olóyè Sunday Igboho padà sínú ilé rẹ̀. Ìdúró ní such historical day. Ayọ̀ ní irú ẹ báyìí sì ni kò ní wọ́n ìlú Ọ̀yọ́, kò ní wọ́n ilẹ̀ Yorùbá tó kù láéláé. Ogun àwọn Fúlàní tó ti ṣẹ́ ìgò tó ní gbérí mọ́ lásìkò tí bàbá wa Sunday Adéyẹmọ ti wọlé Yorùbá yìí lè ṣe. Ìrọ̀rùn ti dé. Ẹ lọ fọkàn balẹ̀ gbogbo Yorùbá. Atẹ́gùn tó ń fẹ́ láti bí àrí ìjẹta tí wọ́n ti announce freedom wọn, atẹ́gùn tó fẹ́ nílẹ̀ Yorùbá ó yàtọ̀. Ó yàtọ̀ gidi gan ni. Gbogbo wọn jíyàn gbiri ó dẹ̀ wálẹ̀ wíìmù. Mo lẹ́mọ̀ pé. Àfi bí ìpẹ́ nìkan ti dé tó lé gbogbo wọn dànù. Nǹkan tẹ́lẹ̀ mọ̀ pé ẹni tó ṣe ń là ń gbé fún. Bẹ́ẹ̀ ni ìwé mi máa ń dùn mí táwọn kan bá ń bú àpẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀tò òun lè máa ń dòwú wa tá a bá ń gbọ́ táwọn kan bá ń sọ pé Ìgbòho ọ̀lẹ ni Ìgbòho kínní kan ni má bá wọn sọ o má bá wọn sọ wí ẹ̀ àjànàkú kọjá mo rí nǹkan fèrè tàbá rí nǹkan náà rí i. Bẹ́ẹ̀ ni o. Olóyè Sunday Igboho kúrò nínú pé wọ́n ní ẹ̀bọ́lẹ̀ ń bẹ̀. Ẹ̀bọ́lẹ̀ ń bẹ̀ o. Ẹja bá wọn dúpẹ́ lọ gbogbo àwọn ládéládé gbogbo àwọn lọ́balọ́ba ṣáyé pé nígbà táwa pariwo síta tẹ́yìn bá wa share fídíò yẹn ó dé àwọn ibi tó yẹ kó dé. Tó bá yẹ pé báwa ṣe pariwo kẹ́yìn má bá wa ṣe kékeré má bá wa ṣe anything ṣe mọ̀ pé kò ní rí bá ṣe fẹ́. Ṣùgbọ́n nítorí pé àwa ń pariwo ẹ̀yin bá wa share káàkiri ariwo yẹn dé àwọn ibi tó yẹ kó dé everywhere.
àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ o àdúpẹ́ lọ́wọ́ ọmọ Yorùbá káàkiri àgbáláyé everybody Ọlọ́run ní dá owó inú dá bùkátà yín àṣẹ ṣe àdúpẹ́ àmọ́ lọ́rẹ́ once again my name is Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì tí gbogbo yín mọ̀ sí Masbi TV tí mo dẹ̀ jẹ́ ìkan náà frontline media bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà. bẹ́ẹ̀ ni o bákan náà ó fọ tèmi náà yí padà BME Ọláìtàn gbogbo yín mọ̀ sí BME TV show ẹ ṣé gan ni ọ̀kan lára àwọn front media bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ òun lèmi náà ṣèdígbọ́ àdìdò tán fún bàbá olóyè Sunday Ìgbòho ṣá pátápátá ẹgbẹ́ òsì ní ṣe wọ́n. gẹ́gẹ́ níbi táwa ní inú adó tán ni o bàbá mọ̀ pọ̀ mọ́ gidi la wà adó tán fún ọ̀pá pátápátá gbogbo bá a bá ní ìdíwọ́ láti gbowó ti pẹ́ owó bua o òun lè fi máa ń sọ fáwọn èèyàn wa wípé loyalty ó wà very very important bẹ́ẹ̀ ni tí bàbá ṣe rí mímú tó mú olóyè ẹ̀kọ́ ńlá ni fún ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá ẹ̀kọ́ tí mo kọ́ ń bẹ̀ pọ̀ o ìṣílẹ̀ tó reflection but ẹ̀kọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ nísìnyí ni wípé ká ní pé olóyè Sunday Igboho wà lóyà tí bàbá wa tí bàbá wa Ládọjà irú opportunity tí wọ́n rí wọ́n lè má rí presidential and royal pardon tó fún nǹkan méjì lọ fún wọn o both presidential and royal pardon ó túmọ̀ sí pé ọ̀nà méjì náà fi wọ́n sílẹ̀ ìjọba ló fi wọ́n sílẹ̀ gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tó dúró tí wọ́n pé sẹ́ẹ̀ adá ẹ sí máa bọ̀ nílé gàgò ní sí ọjọ́ náà bí àná wọn ò pààyàn náà wọn fàdíyà abẹ́rẹ́ ṣùgbọ́n nítorí pé àwọn Fúlàní ni wọ́n àtàwọn ajínigbé wọn jẹ́ olórí burúkú tó bá ti rí ẹnikẹ́ni tó ń dí wọn lọ́wọ́ báyìí kò sí nǹkan tí wọ́n lè ṣe fẹ́ ni kò sí o wọ́n á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run mọ̀ọ́mọ̀ jẹ́ dáàrí bàbá wa sí ẹ wò bàbá wa Fẹlá Aníkúlápó Fẹlá Aníkúlápó nígbà tí àwọn náà wà into full activism wọ́n mú wọn pa wọ́n dànù àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé tí bàbá wa olóyè Sunday Igboho rí bẹ́ẹ̀ kò sí níbẹ̀ láìláì ìpinnu tó bá rí bẹ́ẹ̀ kí ni a fẹ́ ṣe a ti pariwo a ti dákẹ́ ṣùgbọ́n a dúpẹ́ pé Ọlọ́run jẹ́ kí yóò ṣẹlẹ̀ torí pé Ọlọ́run rí i pé olódodo náà ni bàbá Fẹlá o ṣùgbọ́n ó ní kankan tọ́lọ́run fẹ́ yọnú ọ̀rọ̀ wọn Ọlọ́run fẹ́ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ kó dáa kéèyàn wà lóyà tí wọ́n bá wà lóyà tí bàbá wa Ládọjà ó sì ṣe kó má dá sọ̀rọ̀ wọn wọ́n lè ṣiṣẹ́ lọ́dọ̀ wọn gan tí bàbá ò bá rí loyalty bàbá mọ̀ pé olóyè Sunday Igboho kì í ṣe ọ̀daràn ọmọ kí wọ́n ṣàdàlú agbára ọlọ́ba Olúbàdàn ẹ pẹ́ fún wa ẹ pẹ́ ìkìrìkìrì adókínní ẹṣin ọba ajẹ oko pẹ́ ẹṣin àdúgbò ẹ̀gbọ́n ní bàbá wa ọba Olúbàdàn Gbádéwọ̀lú Ládọjà ẹṣin àdúgbò sá adẹ̀dúgbò lọ́wọ́ bàbá wa Àkànbí ọmọ Olódòdẹ His Excellency the President of Federal Republic of Nigeria àdúgbò lọ́wọ́ yìí one love ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dúró ilẹ̀ Yorùbá ní kíákíá God bless you all.